من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ra product gbogbo ẹ̀yin tẹ́ ń dá ṣètò àwọn ọmọ aláìní gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run lára wa Ọlọ́run á gbàdúrà yín ẹ ní dààmú ẹ rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbá ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ máa rí ná ẹ máa rí lò agara ayé ò ní dá yín ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ayé ò ní dè yín páńpẹ́ ayé ò ní mú yín ẹ̀gún ayé ò ní gún yín lẹ́sẹ̀ I appreciate ìfẹ́ tẹ́ ní sí Ọlọ́run lára wa so gbogbo ẹ̀yin tẹ́ ń patronize wa jazakallah kullal khairin láàárọ̀ yìí a ní ká wá sórí live ká àwọn olólùfẹ́ wa ló ní pé ká máa wá sórí live pé àwọn máa rí fídíòs wa lórí race Ray yẹn pé àwọn ò kí pé mi kí n complete video I can't do that. Àwọn kọ́wọ́ bọ̀ wá lẹ́nu ká tó máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn kí la fẹ́ máa hide nǹkan fún. Tí n bá ti release video lórí TikTok ṣé mo máa fún mi ní duplicate tó bá fún mi yẹn mo máa fẹ́ fi sórí gbogbo page wa. Tí n bá ti fi sórí main page wa yẹn mo máa fi sórí race. For example, ká ní 3 minutes ní fídíò tí mo ṣe raise ẹ ó lè má ju 1 minute plus lọ tó wọn á fi gbé so tẹ́ bá wá rí lórí raise yẹn làwọn èèyàn ti ń come across jù tó ń bá wá rí kò ní complete so a lot of people wọ́n á comment àwọn míì náà àwọn míì á call máa fún wọn lára pé ẹ lọ sí main page wa ẹ máa rí full video ń bẹ ayé yóò nira sàdákà járí ẹ̀ láǹfi gbogbo nǹkan ṣe ẹni tá bá kọ́ ní nǹkan tó bá lò tó bá ṣiṣẹ́ yóò ṣàdúrà bí ó sì Ọlọ́run ṣàdúrà fún wa torí nǹkan ìwòsàn là ń kọ́ àwọn èèyàn a dẹ̀ ń clarify àwọn nǹkan tó lè ba ẹ̀sìn wa jẹ́ nínú lórí pé à ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run that is number 1 so number 2 ìdí tá tó fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ ni pé àwọn èèyàn míì òun rówó ra wọn lágbára láti lè ra product wa wọ́n dẹ̀ fẹ́ take care sickness àbí ìpèníjà tó bá wọn à ń láti kọ́ wọn ní nǹkan tó yẹ pé ok ẹ rówó ra product wọn ẹ lọ ṣe nǹkan báyìí so ìdí nìyẹn gbogbo nǹkan tá a dẹ̀ ń kọ́ ìgbà míì kó lè jẹ́ nǹkan tí mo fẹ́ practice ní lab ni then I will just teach people so bó ṣe jẹ́ nìyẹn so but àwọn èèyàn ní ká máa wá sórí live ní kí n ráyè ni táìmù kò sáyè rárá kì í ṣe ti pé bóyá ìgbéraga iṣẹ́ tèmi ń ṣe pọ̀ máa attend sáwọn èèyàn máa ṣe hapsi máa ṣe lecture wá àsìtọ́ ọlọ́run wọ́n á pè wá ní program oríṣiríṣi nǹkan so ẹ má bínú that is it so lónìí a fẹ́ sọ̀rọ̀ a fẹ́ kọ́ wa ní ẹni tí ó bá obìnrin tó ń bẹ lọ́hùn fún ọmọ nǹkan yìí wà lọ gbìyànjú ẹ̀ wò ṣé ní gbogbo àwọn ètò tá a máa ń kọ́ra wa wọ̀nyí ẹ máa gbìyànjú kẹ́ máa lò ó anẹ́sù ṣáta ìzámá àǹtà ṣúgítà òmù láyẹ́sítẹ̀wé nẹ́kàmá láyẹ́sítẹ̀wé sọ́járù bí gé oko ò ṣe jọra wọn yẹn bẹ́ẹ̀ làwọn èèyàn jọra wa ẹlòmíà lo nǹkan yẹn abalára mu ẹlòmíà lo kò ní balára mu ìdí tó fi ní dákẹ́ nìyẹn then tá a bá kọ́ yín ní nǹkan ẹ máa try kẹ́ máa contact fún more explanation á lè guide yín á lè ṣe ẹ ti understand àwọn tó ń bẹ̀ mí sọ̀rọ̀ wọ́n mọ̀ pé mi ò ní problem ẹ ti understand so Ọlọ́run gbàdúrà wa kò dẹ̀ sí message tí mo rí tí mi kì í react sí màá reply bó jẹ́ voice message màá reply bó jẹ́ call màá pick tí n bá busy I will return the call so Ọlọ́run bá ló ní déédéé o látúnṣà kó amfúsàkùn ó wà álámù bímọ ní ìtakọ̀ má pera ẹ ní nǹkan Ọlọ́run bá ní nǹkan so ó jẹ́ first time táwọn máa wá sórí life ni ó dà ìpàlàyé mi fi pọ̀ báyìí because olóyìnbó ni don't beat about the bush idiomatic expression only don't beat about the bush just go straight to the point so but àárọ̀ ìmú láti sọ ọ̀rọ̀ méjì mẹ́ta fún àwọn olólùfẹ́ Ọlọ́run lára wa so Ọlọ́run á gbàdúrà wa inshallah rahman láàárọ̀ ìmú fẹ́ kọ́ yín ní obìnrin tó ń wojú Ọlọ́run fọ́mọ nǹkan tó máa ṣe àti obìnrin tó ní miscarriage àti obìnrin tó yẹ pé kò rí period ẹ̀ mọ́ so nǹkan tó máa ṣe lélẹ́yìí àmọ́ síwájú gbogbo wa la mọ̀ ibi tá ti ń jẹ ọ̀nà ọ̀fun lọ́nà ọ̀run à nílùú jìbìtì ẹ bá gbọ́ lọ́tún àfáà ẹ lọ wá ṣẹ́ṣe àfáà ẹ lọ ṣe gbá à ń ṣiṣẹ́ ẹ ti rẹ̀ dání sí èmi máa polówó product mi first before I teach you so ìwọ ni wàá farabalẹ̀ kọ́lọ̀ máa ṣòwò dẹ́ta ni wàá gbọ́ nǹkan tó product mi tọ́kọ tó lọ gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí mo ṣe so mi ní tìtorí pé kìnnìkì wọ́n sáré ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀yin náà kí ẹ̀ pù wá ń gbà mí tí wọ́n sáré ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó bá ti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yẹn parí ó ní gbọ́ fídíò tán so ò ní rí bí débi ti polówó ó ti yẹ yín sí so èmi máa polówó first then the second thing less privilege tá a máa ń sọ you can see it's not my name mo já ṣojú bẹ́ẹ̀ ni so ó dẹ̀ dá ká gbowó fáwọn aláìní wọ́n fẹ́ ṣètò ní nurse Islam ni aláwọn project a ẹ̀ṣẹ̀ ṣe but gẹ́gẹ́ bí aládà Global Dahiratu Dhikrlahi Islamic Organization
àwọn ò kí ń ṣe nǹkan a kì í ná sójú ọ̀nà Ọlọ́run ká wá máa gbé fídíò ẹ̀ wá toró wà nínú rules and regulation ọ̀rọ̀ Ọlọ́run pé tó bá ṣètọrẹ àánú àwọn rules ẹ̀ tó bá fẹ́ kó wọlé k'Ọlọ́run gbà kó wá máa fídíò èèyàn kó wá máa kí ni láwọn tó ń ṣe bẹ́ẹ̀ ò dáa ò ṣe pé àwọn kan dídì mú foundation wọ́n dídì mú láàyò ni so àwọn yẹn they need to prove their ṣe kìíní sí o kìíní kan ṣẹ́mọ̀ so kínkì tọ́jọ́ títí wá nìyẹn ó dẹ̀ bá tọ́lọ́run lọ àwọn tó dẹ̀ ń ṣe náà ó bá tọ́ k'Ọlọ́run gbàdúrà wa Ọlọ́run ní dà wá láàmú inshallah rahman so láàárọ̀ yìí ń sìn ẹni tó ń wojú Ọlọ́run ọba fọ́ so ẹ máa gbìyànjú ẹ máa dá sítọ̀ àwọn ọmọ aláìní yẹn ó wà very important ìwọ tó rówó ra product ta kọ́ ní nǹkan lọ́fẹ̀ẹ́ ṣó mọ̀ pé o kàn mú ₦1 bí sísì òfìsà kan tó àwọn aláìní confidence dáwà fún ẹ lórí nǹkan tó fẹ́ lò. I'm very sorry to say this alimiskin ni wa àwa náà ń bẹ lọ́run ni àtẹ́wọ́gbọ̀rẹ̀ ni wa àmọ́ kì í ṣe pé bíi títì yẹn adúpẹ́ fọ́lọ́ nínú ìgbésí ayé wa kọjá kára tó wà máa ní àgbà bára jẹun. So I have you can see how much I'm selling my product even here in South Africa all over the world in Nigeria also you understand so ele àfi ń ṣètò rẹ̀ fáwọn náà ni àwọn opó àtàwọn ọmọ aláìní ni wọ́n máa ń yọ owó yẹn fún every month tí wọ́n fi ra oúnjẹ fún wọn torí organization yẹn ṣe mọ̀ àwa ò mú láàyò pé a fẹ́ gbowó ń bí program mi nìkan náà mo ti ń sọ àtàwọn stickers tá a ṣe so little tó bá rí yẹn wọ́n máa mú owó yẹn every month wọ́n fi ra nǹkan fáwọn ọmọ aláìní a ní a lot of projects tá a fẹ́ ṣe èmú wa big kọ́lọ̀ ń gbàdúrà wa we can't force people ẹ ti understand yín sí so ló fi jẹ́ pé mo máa ń sọ ní gbogbo program mi ẹ dá sí tàwọn ọmọ aláìní kódà ìmọ̀ye mi tó yẹ pé inú àpò mi ni mo ti máa mú fi yanjú bùkátà bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ káwà Ọlọ́run bá ń gbọ́ ẹni tó bá tọ́jà erùpẹ̀ agbowó òkúta ẹni tó bá náwó àwọn ọmọ aláìní wàhálà ó bá so Ọlọ́run á gbàdúrà wa so àdẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé àti wà tipẹ́ so alhamdulillah so ẹ máa gbìyànjú ẹ máa dá sétò àwọn aláìní so láàárọ̀ yìí miscarriage ẹni tó ń wo obìnrin tó ń wojú Ọlọ́run fọmọ àbẹ obìnrin tó gbé oyún bàjẹ́ lára ẹ̀ kò wá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àbí ẹni tí ò rí píríọ̀dù ẹ̀ mọ́ síwájú kí n tó kọ́ ẹ níṣẹ́ yìí àbí tí n bá kọ́ ẹ níṣẹ́ yìí tán àbí kí wọ́n gan tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣe tán Ọlọ́run ní mi kì í sábà kọ àwẹ̀ àti sàárà lé ẹrú mi lọ́wọ́ ẹ ṣètọrẹ àánú mọ̀nà account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria gbogbo ẹ̀yin tẹ́ ń fi ájì àti umura tẹ́ fi ń ṣètọrẹ àánú fáwọn èèyàn ẹgbẹgbẹ Global Dahiratu Dhikrlahi Islamic Organization small but mighty alhamdulillah àwa káàkiri so then also gbogbo ẹ̀yin tí ẹ ní ìpèníjà lórí spiritual problem àbí lórí èyíkéyìí nínú àìsàn ẹ kọ́ tá ti Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department ẹ pè wá a máa da yín lọ a máa respond kò síbi tẹ́ ẹ wà kò síbi tọ́lọ́run ò sí bẹ́ẹ̀ nídìí items tá a nídìí láti send àwọn items wa sí yín níbi tó bá wà a máa send ẹ̀ síbẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé a nídìí láti send item tó jẹ́ pé ohun la máa fi ránṣẹ́ tó jẹ́ ohun Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run yóò débẹ̀ àwọn èèyàn lè testify Ọlọ́run á gbàdúrà wa inshallah rahman ìrọ̀rùn Ọlọ́run fẹ́ fún wa o Ọlọ́run ò fẹ́ nira fún wa à ń ṣe léyìí láti fi ran gbogbo àwọn ọmọ ìyá wa lọ́wọ́ torí pé kí ni ìṣòro pọ̀ nù ayé so ẹlẹ́kejì dẹ̀ ní product wa ẹ ti máa rí all in one and transformer 1100 power egbòogi tó ní agbára ni àwọn ẹ̀kọ́ tèmi kọ́ láti India ní China ní Arab country ní Asia continent kódà ní Nàìjíríà wa iṣẹ́ tó ń rẹ̀ bẹ́ mi sínú ẹ̀ ni bàbá mi àfáà ni ọmọ Ìlọrin lèmi mo dẹ̀ kọ́ ẹ̀kọ́ yẹn káàkiri within Nigeria and Africa wa náà the same thing mo rìn káàkiri àwọn tó bá mọ̀ mí wọ́n á máa testify mo rìn káàkiri mo kẹ́kọ̀ọ́ kiri so kíyàn tó lè gba professor doctor lórí spiritual line ṣe pé kì í ṣiṣẹ́ kékeré so gbogbo àwọn country wọ̀nyẹn gbogbo nǹkan tó ń fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fi ń ṣe ìwòsàn wọn akẹ́kọ̀ọ́ irú China nísìn when they are talking about acupuncture nǹkan tó mo ní mímọ̀ nípa ẹ̀ ni bẹ́ẹ̀ káàkiri ní India náà bẹ́ẹ̀ so Ọlọ́run á gbàdúrà wa so egbògi ó wọ́n ní South Africa ń bì aṣa gbogbo àwọn egbògi yẹn jọ àwọn páàkì à ń ṣe product ní South Africa ń bì àwọn India àárín àwọn India lèmi ń gbé ń bí wọ́n ń lò wọ́n testify sí wọ́n confirm ẹ̀ kódà àwọn gan ló tún try àti fẹ́ wọ́n try àti dá sí company yẹn pé ok bó ṣe jẹ́ powder yẹn kì í ṣe ní capsule wípé ó máa wà ok àwọn mìíràn kì í ṣe ní tablet àwọn ready láti sponsor mo ní no for example half teaspoon ní síbi tá a fi ń jẹun yẹn ìlàjì ẹ̀ ní dóòsì oògùn yìí so capsule mélòó ni mo fẹ́ ṣe sí
so ó máa tó bí capsule 15 ṣé capsule 15 ni màá ní kéèyàn kan máa kó jẹ èmi ò ṣe sí capsule but they enjoying it àwọn gan send ẹ lọ sáwọn ìlú wọn àwọn náà dẹ́ ń lò ń bí láwọn India tí àjọ wà ní àdúgbò níbí tó àárín wọn lèmi wà so transformer yìí ó ń ṣiṣẹ́ fún tọkọtìyàwó tó ń wojú ọlọ́run fọmọ obìnrin tó fẹ́ conceive ń kíákíá 25,000 ni mò ń ṣe promo ẹ̀ ní Nàìjíríà ní South Africa bí 1,200 ní ẹ̀rí 1,200 rands ní níbí so lọ́n láì gan àti reduce ẹ̀ sí $100 ẹ ti yín sí but Nàìjíríà ìlú tèmi ní ọlọ́mọdé ó bàjẹ́ so 25,000 à ń ṣe promo ẹ̀ transformer 1,100 power yìí ó ń ṣiṣẹ́ fún low sperm count weak erection quick ejaculation gbogbo oríṣiríṣi àrùn tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú tí ò kí jẹ́ kó ọkùnrin lè pàfọ́ọ̀mù dáadáa get transformer 1,100 power àbí gbogbo oríṣiríṣi àwọn àrùn tó ń da obìnrin láàmú tí ò kí jẹ́ kó obìnrin lè conceive get transformer 1,100 power egbògi tó gba láàbù kọjá ni tó dẹ̀ wà scientific approved táwọn èèyàn dẹ̀ lò tí wọ́n ń dúpẹ́ lé lórí mo máa ń sọ ẹni tó bá tọjà erùpẹ̀ agbowó òkúta iṣẹ́ tó bá ń ṣe bí egbògi ń sin báyìí à ń ṣe ká gbé lórí 100% kí 70% wọ́n máa dúpẹ́ pé àdúrà àwọn gbà látara ẹ̀ ẹjọ́ kí ni mo tún fẹ́ ní iṣẹ́ ọlọ́run náà out of 100% 70 to 80% sọ pé àríṣẹ́ so 20 tó kù ó ti wà lọ́ndà kádàrá nìyẹn torí pé iná lè zátàlì láì jẹ̀mí àn gbogbo agbára pátápátá ọlọ́run ọba lónìí ẹ ti understand it nísìnyí so get it transformer 1,100 power ìwọ ọkùnrin ìwọ ọkọ ìyàwó náà get it transformer 1,100 power láti lè conceive ní kíákíá 25,000 ní kò síbi tẹ́ wà ní Nàìjíríà tí ò dé GIG logistic là ń lò wọ́n dàbí DHL ní because nǹkan jíjẹ ní so ẹ̀yin customer rẹ̀ ní ẹ wà very important sí wa live yín wà very important sí wa a lè dédé fi rán any house dispatch rider so la fi ń lo logistic ibi tẹ́ bá wà kó jẹ́ within Lagos náà ni tẹ́ bá dẹ̀ fẹ́ lọ gbà ní ọ̀dọ̀ wa ẹ máa lọ gbà ní Victoria Island ní Falomombe 25,000 naira ní transformer 1,100 power là ń ṣe promo ẹ̀ lọ́wọ́lọ́wọ́ láti lè conceive ní kíákíá àti lórí gbogbo oríṣiríṣi àwọn ìpèníjà tó máa ń dobìnrin láàmú sọ́gbọ́n róró ní blockage tube ní kíní kan ní ẹ̀rí ẹ get transformer bákan náà ni ẹ get all in one national app 15,000 là ń ṣe eléyìí tiẹ̀ là ń ṣe promo ẹ̀ òun náà dẹ̀ ní ó wà very effective láti kojú èyíkéyìí nínú àrùn ó ń wò more than 300 àìsàn bó ṣe wà yìí ó ń wò more than 300 àìsàn táwọn èèyàn ń lò àti fi wo epilepsy àwọn onístroke ti lò partial stroke ní diabetics hypertension so ẹni tó bá ti wá wà lórí chronic issue so tó bá rà á gbìyànjú kó rà kó pọ̀ kó go through ẹ̀ fún 90 days that is 3 months morning night omi tó lọ́wọ́rọ́ la fi ń lò so tó bá ṣe ń lò morning night tó ń lò yẹn fún 90 days kó wá lọ ṣe test but lọ́jọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí lò ní wà á ti bẹ̀rẹ̀ sí ríṣẹ́ ṣe àpẹ́ lómi àìsàn ti wà lára ẹ̀ lọ́jọ́ pípẹ́ akàn ra bọ́tù kan sí akàn lè wúriwúri wa ẹ̀ kò ṣe kíní kan gbìyànjú kó ra àwọn èèyàn ń lo ẹ wo péjì wa lamẹ́ríkà ní Canada ní Europe ní adúpẹ́ lọ́wọ́ gbogbo yín ọlọ́run adé wa gbàdúrà yín tó rà lágbára kan ọlọ́run ló ń fàṣẹ sí nǹkan so bó ṣe wà yìí cancer ní diabetics ní oríṣiríṣi àwọn àìsàn ńláńlá kó spiritual sickness bíi pé ká máa jẹun lójú oorun ká máa ní ìbálòpọ̀ lójú oorun kọ́rìnrín máa rìnyàn mọ́lẹ̀ ká máa lálàákàlà ó ti yẹ yín sí ká máa forí kókó aláǹtakùn get all in one national apps ó wà very effective bí mo ṣe bá yín sọ̀rọ̀ méjèèjì òun lèmi ń lò nínú lèmi àtàwọn family mi ń lò ẹ rí so nǹkan tó bá dáyàn lójú ni àmọ́ Ọlọ́run jẹ́ ká mọ̀ pé kí ni nínú Suratul Kahf pé kí ni o ká má máa fọwọ́ gbáyà lórí nǹkan ká máa refer sóhun Ọlọ́run ìdí tá a fi lè máa fọwọ́ gbáyà ni nǹkan tó confam òyìnbó bọwọ́lù àwọn India àárín wọn mú gbé bí wọ́n bọwọ́lù product yìí wallahi so nínú àwọn olólùfẹ́ wa ta sẹ́ǹdì ẹ̀sìn náà ni wọ́n ní pé ká máa kó wá Nàìjíríà táwọn èèyàn dẹ̀ ń lò tí wọ́n dẹ̀ ń dúpẹ́ bẹ́ẹ̀ a lè máa fọwọ́ gbáyà tó rálùkúrá wa jẹ́ ká mọ̀ pé wala taqulanna li shay'in inni fa'ilu dhalika gada illa an yasha Allah ẹ má sọ nǹkan kan láì má fi insha Allah òkun so ìdí nìyẹn torí múdà bírù lọ́lọ́run ọba tó máa ń yí nǹkan padà a gbé product wa ọwọ́ Ọlọ́run la gbélé lórí àwọn èèyàn dẹ̀ ń lò wọ́n dẹ̀ ń dúpẹ́ Ọlọ́run má kọ̀dí àìmọ̀ ṣe sí product wa o gbàdúrà wa o so ẹ gẹ́sì all in one láti kojú èké tó bá ti jẹ́ pé àìsàn má béèrè pé àìsàn kankan anything àìsàn get here nínú àwọn product nínú àwọn kọta dẹ̀ fi ṣe àwọn nǹkan tó lágbára la fi ṣe àwọn egbògi láti India láti China Arab country la kó jọpọ̀ síbẹ̀ 15,000 ni kò síbi tẹ́ ẹ wà tí a ti ní deliver fún yín amẹ́yìn lẹ́sàn-án wo delivery
so GIG logistic la lo Nigeria àbí kẹ́ wá ṣe pick up ẹ̀ fún rárá yín ní South Africa da fẹ́ bá yàn gbé láti South Africa DHL la lo within 2-3 working days ẹ máa rí so Ọlọ́run gbàdúrà wa kọ́rọ̀ má pọ̀ ká lè sáré jẹ àǹfààní nǹkan tí mo fẹ́ kọ́ àwa tí a bá lágbára láti lè ra product so obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ tó fẹ́ finú ṣunú tó fẹ́ fọ́ yìí gbọ́mọpọ̀n blockage tube ni sọmúroro ni gbàgbé whatever nǹkan tẹ́mi bá ti kọ́ ẹ nípa ọ̀rọ̀ pé kó láti conceive dé má wò pé nǹkan báyìí ló ń ṣe ẹ́ lọ́bùjó ẹ ti understand yìí sìn wà má ó ti tún mínàlì ilimi ilé akọ̀ lílẹ̀ fásitì àlọ́ àlà díkiri ìkúntùn látàlà mú ọ̀nà tó ní kálukú gbà kọ́ ìmọ̀ ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ti yẹ yín nísìn so then bákan náà a ní product yìí náà ẹ̀rí àfi sticker sára àwọn tó mọ̀ ní Nàìjíríà wa ti mọ̀ ẹ̀rí pé kò pọ̀ nú ẹ̀ abiyamọ la máa ń pè 10,000 naira lòun tó bá ti lò bí sí ní láì wá conceive lẹ́sẹ̀kẹsẹ̀ ni abiyamọ la máa ń pè ẹ̀rí pé àlẹ́ sticker mọ̀ ẹ̀rí pé wà sealed ó wà Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ gbogbo product wa ló wà Nàìjíríà bákan náà ni ẹ wo leaves yìí náà òun náà a máa ń ṣètò ẹ̀ bí ewé àtàwọn nǹkan bí oríṣiríṣi 100 la máa kọ́kọ́ sókè ẹ̀ sí àṣẹwà dry ẹ̀ ó jẹ poison ni wọ́n máa àwọn àlejò máa ń gbé nǹkan sínú wúńbù obìnrin tí wọ́n ní jẹ́ kóbìnrin lè conceive wọ́n jẹ́ kóbìnrin lè lóyún oríṣiríṣi nǹkan tẹ́ pé kì í jẹ́ kóbìnrin lè tètè lóyún gẹ́ẹ̀tì ilé 20,000 ni kò tí ì dé Nàìjíríà àmọ́ 20,000 ló máa bá dé àbí ó ti jẹ oògùn ti wà nú ẹ̀ ti pẹ́ ó ti jẹ poison ti pẹ́ ó ń dà láàmú gbogbo anything kan inú spiritual and natural gẹ́ẹ̀tì ẹ̀ àbí fún obìnrin tó ń bẹ lọ́wọ́ ọmọ 20,000 ni. So now bá mi gẹ́ẹ̀tì kànáfùrù cloth ẹni tó ní miscarriage ẹni tó fẹ́ conceive ní kíákíá ẹni tí ò rí period ẹ̀ mọ́ gẹ́ẹ̀tì kí ni o cloth kànáfùrù ṣó ti rí tó bá ti gẹ́ẹ̀tì kànáfùrù yìí bá mi gẹ́ẹ̀tì kọ́hún ìsebẹ̀ díẹ̀ pẹ̀lú kànáfùrù lọ́sọ́dọ̀ àwọn eléwé ọmọ sọ fún wọn pé onídìí àwòránṣó kànáfùrù kọ́hún ìsebẹ̀ díẹ̀ àwòránṣó orí ó di mẹ́ta tún bá mi gẹ́ẹ̀tì ìyèrè tá a mọ̀ sí black pepper ó di mẹ́rin black pepper ìyèrè then àwòránṣó then cloth kànáfùrù pẹ̀lú kọ́hún níwọ̀nba bá mi lọ kó kúnná dáadáa tó bá ti lọ kó kúnná táìmù tó bá ń ṣe píríọ̀dù lọ́wọ́ ló máa lò ìwọ tó ń bẹ lọ́hùn fọ́mọ àbí ìwọ tó ń ní miscarriage táìmù tó ń ṣe píríọ̀dù lọ́wọ́ ló máa lò báwo ló ṣe fẹ́ lò wá lò pẹ̀lú ọsàn wẹ́wẹ́ kódà tó o bá ṣe píríọ̀dù tó o tí ì rí píríọ̀dù ẹ wàá kọ́kọ́ máa lò pẹ̀lú ọsàn wẹ́wẹ́ tó bá tún wá rí píríọ̀dù ẹ wàá tún lò pẹ̀lú ọsàn wẹ́wẹ́ dóòsì díẹ̀ náà ni o lè bú sẹ́nu kó mú mi ọsàn sí o lè bú sínú kọ́ọ̀pù bí ìlàjì síbí ìjẹun yẹn bú sínú kọ́ọ̀pù kó bu ọsàn wẹ́wẹ́ sí kó mí ìsẹ̀kọ̀ kó dààmú láàárọ̀ kùtùkùtù kó tó jẹun kó wá mu omi tó lọ́wọ́rọ́ lé lórí dáadáa alẹ́ náà tó bá fẹ́ lọ sùn tó ti jẹun 2 hours before kó tó lọ sórí bed tún bu ìlàjì síbí kó tún bu sínú kọ́ọ̀pù kó tún rọra bu omi ọsàn sí kó púpọ̀ kó tún dààmú kó tún mu omi tó lọ́wọ́rọ́ lé lórí àmọ́ fún ẹni tó bá ní ọ̀sà omi tó lọ́wọ́rọ́ nìkan ni kó fi lò ó máa ṣiṣẹ́ ẹ̀ torí gbogbo nǹkan táwa ń káwọn èèyàn afálọ́lọ́run lọ́wọ́ ni confam ní tí ò rújú àdẹ lo nǹkan tó jẹ́ pé ó ti wà ní evil world àfi tíṣà àwọn èèyàn ẹ ti understand nísìn so tó bá ti lò before period tó tún lò ní time period má lò mọ́ tó bá ti parí period kó lè lóyún o kó dẹ̀ lè má lè ní miscarriage àmẹ́ni tí ò ní period ẹ̀ òun máa lò pẹ̀lú ọ̀sán ẹ̀ continue títí tá a fi rí kíni o tá a fi rí period ẹ̀ ẹ WhatsApp wa lórí +27 61 295 63 89 lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí +27 61 295 63 89 èyíkéyìí nínú ìpèníjà tó bá wò kó dojú kẹ̀dá àbí àìsàn ni àbí spiritual problem ni ẹni ibi tó bá wù kó wà contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department. You can also contact Sheikh Afagba International Limited. Ẹ fẹ́ ra product wa ni, ẹ fẹ́ make any inquiry ni, ẹ WhatsApp wa lẹ́ẹ̀kan sí +27 61 295 63 89. Àwa ń gbàgbọ́ àdẹ̀kí fáwọn èèyàn ṣe ìfárà wa torí pé àjẹ́ nkankan látúzà kó anfusakun ó wà álámù bí mà ní ntakọ̀ má pera ẹni nǹkan ọlọ́run ọba ní nǹkan so ọlọ́run àgbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ààrẹ bá ti ṣe àárọ̀ náà gbégbá àní rí dààmú àní rí wàhálà àdúrà wa máa gbà ẹ̀kọ́ kan báyìí èèyàn olólùfẹ́ wa máa wá sórí live kọ́lọ̀ fún wa láàyè but mo ti fi sínú program mi ń sìn so má sálàmù wáyé lálẹ́kọ̀ọ́ yìí.